Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update náà ni a máa fún yín lọ́kàn òjọ̀kan. Update eléyìí tí a tún mú wá fún yín lénìí. Update nípa Alhaji Wasiu Ayinde, nípa ọ̀rọ̀ tán sọ, oríṣiríṣi àwọn àfáà ni wọ́n ti dá sí. So ẹgbọ́n nǹkan tí Alhaji Sheikh Akeugba Gold ní Ọ̀yọ́, ẹgbọ́n nǹkan tí wọ́n sọ. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé fọ́nrán kan ti jáde tẹ́lẹ̀ níbi tí Alhaji Wasiu Ayinde ti ń bá àfáà Akeugba Gold wí pé màmá àwọn ti kú ńsìn, pé àwọn náà ni wọ́n lè bá àwọn sọ èyí tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. So a fẹ́ jẹ́ kí ẹ fi òye, kẹ́ fi làákàyè, kẹ́ fi gbọ́ nǹkan tí àfáà Akeugba Gold sọ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀, because wọ́n ní tí issue bá ti ṣẹlẹ̀ báyìí, àwọn ẹlẹ́kọ̀ọ́, àwọn onímọ̀ tí wọ́n bá fẹ́ jẹ́ kí àwùjọ kó tò, wọ́n ní láti wá solution láti jẹ́ kí ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀, tó bá jẹ́ ọ̀rọ̀ tó mú ìjà wá, kó die down. So lẹ́kùnrẹ́rẹ́ àwọn ọ̀tá K1, àwọn tí ń retí dáadáa rẹ̀ kí mọ́ yìí mi wọ́n pọ̀ gan. ọ̀tá ní olóṣèlú ń bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti jọ fa ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú ní Lagos State, ní Ogun State, wọ́n bẹ́ẹ̀. ọ̀tá sóhun nìkan ni tí wọ́n ń lara K1, wọ́n bínú ẹ̀, wọ́n ń lara ẹ̀ pé wáì tó jẹ́ wọlé yìí wọlé léyìí, ìjà lára kì í tọ́bọ̀rọ̀. àwọn náà ń bẹ́ẹ̀ ní ẹni tó sáré spread yẹ. àwọn tí wọ́n jọ ní issue lórí ọ̀rọ̀ Fuji, wọ́n ń bẹ́nu ẹni tó fọ́n ká. àwọn tí wọ́n jọ ní ìṣù lórí ọ̀rọ̀ obìnrin, wọ́n ń bẹ́nu ẹni tó fọ́n ká. àwọn tí wọ́n jọ ní ìṣù lórí ọ̀rọ̀ owó, wọ́n ń bẹ́nu ẹni tó fọ́n ká. àwọn kan wá wà bẹ́ẹ̀, àwọn àfáà gan-an kìíní yẹn lọ́wọ́ láti spread. tí wọ́n bá ń ṣàdúrà pé ogun ológun, Ọlọ́run má jẹ́ á fa ogun ológun mọ́ra wa, àwọn àfáà ni o. ogun tí ọkàn wọn lọ́wọ́ kàn yín lẹ́sẹ̀, ọ̀rọ̀ tẹ́ yẹ ká gbogbo wọ́n gbọ́ kákàndá ẹgbẹ́ kan ká ṣe bí ìgbà tá a rí. ẹ mọ̀ wípé tí ìjọ kan bá lórúkọ láyé, tẹ́ bá ń bẹ láàrin crisis, tí ẹ bá ń bú ẹ ọmọ rẹ́rìn ni o, kódà bí ń dùn ẹ, tó bá ti jápọ̀ tá a rẹ̀ ó mọ̀ pé tí ń dùn ẹ nìyẹn, ibẹ̀ ni ó máa ti gíbọ̀. ẹ ti gbé sójú jù, ẹ ti gbé sára jù. ẹni ó lọ̀rọ̀ ló jáde ló sọ yìí ló ní ó dẹ̀ proof ẹ̀ with proof pé àwọn àfáà àdúgbò ni tó dẹ̀ lẹ́lẹ́rìí. kí wà tó sàwọn àfáà àdúgbò bí òun gbé nìkan, àwọn míì náà ń bẹ nílùú Ìjẹ̀bú Òde látẹ̀kọ́ tí wọ́n ń jayayé lẹ́mìí òun. ẹ̀yin àfáà, ẹ̀yin lẹ fọ́n ká pẹ̀lú pẹ́ ń pariwo rẹ̀ jù. n tí ń ṣe àwọn àfáà ni pé a rò pé ojú táwọn èèyàn fi ń wo àwọn àfáà lánàá tó fi ń wò wá lẹ́nìí, ojú yẹn ti yàtọ̀. àtìgbà tẹ́nìkan ti jáde, ẹ dákun, gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń ṣépè fún K1 the ultimate, ibo lẹ wà nígbà tẹ́ ń ṣépè ilé bàbá wa Kamaluddin Al-Adam? kí ló dé tí gbogbo wa jáde báyìí? ìgbà tí ń ṣépè fún bàbá Sheikh Adam Abdullahi Al-Alori tẹ́ ní bàbá ló dẹ̀sìn rù, ibo lẹ wà ń gbà náà? ìgbà tẹ́ ń ṣépè ilé bàbá Muyideen Bello pẹ̀lásọ ihram, ibo lẹ wà nígbà náà? ìgbà tí ń bú ọba wa lù Ìlọrin, ibo lẹ́wà? wọ́n bú bàbá wa ìmáàmù lù Ìlọrin, ibo lẹ́wà? kí ló dé tẹ̀ ẹ̀wù gbogbo orú èpè yìí jáde àti bínú burúkú yìí? kí ló dé tẹ̀ ẹ̀fọ́ jáde? ẹ̀ ń bẹ̀rù kọ́mọ̀fẹ́nu bàtí yín jẹ́ ń gbà yẹn. ẹ wá rẹ̀ ni tó lórúkọ tẹ̀ bìlíf pé bàbá sọ́ọ̀lù wọn ò bí dáa kọ́ jáde. ẹ jẹ́ ká wà jọ́ sínú gbogbo ohun tá a bá ṣe. ọ̀pọ̀ wa ò tó wà mọ òṣèlú ayé. ẹni tó dá wàhálà sílẹ̀ tó bú gbogbo àwọn bàbá yín, tó yẹ̀yẹ́ gbogbo àwọn bàbá yín, tó ṣépè, tó ní ká ẹ lọ sa nǹkan, kò sí ní tẹ́ fòun ṣe, kó dàbí pé yẹn ń jà wẹ́rẹ́wẹ́rẹ́ tí gbogbo ayé sì mọ̀, tó ní kò sí ní tẹ́ fòun ṣe. ẹni yẹn lọ ọ̀dọ̀ K1, ó tún kẹ́rù kú òun bẹ́ẹ̀. ó yẹ kí gbogbo wọn ti píìkì mídélì pé kò sí ní tẹ́lẹ̀ yọ lọ sọ fún K1 pé fọkàn balẹ̀, kò sí ní tí wọ́n ṣe, tí wọ́n lọ ṣépè, wọ́n ṣépè fóun jù báyìí lọ. wọn ò ní nǹkan kan, kò sí nǹkan kan tí ó jẹ lára wọn. immediately téèyàn bá ti rí ìyẹn lèèyàn sáré withdraw. mo bọ̀, ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó kọlu ẹni tó kọlu ẹni tí ò gbádùn lọ́jà. wọ́n wá gbé lọlé ẹjọ́, ó wá délé ẹjọ́, ó wá rí i pé ẹnìkan tóun ti fọ́ láǹtà rẹ̀, ẹnìyẹn ń lọ lọ́lẹ́, ló ń bá kọlu láǹtà bá fọ́, ó sì mọ̀ pẹ́ dáhùn mọ̀, ló ń bá sá lọ.
wọ́n wá gbé délé ẹjọ́, wọ́n gbẹ́jọ́ pé tó kọlu ẹnìkan wá, ọwọ́ adélé ẹjọ́ lọ́wọ́ àrípádájọ́ gangan lẹ́ni òun kọlu láǹtà rẹ̀, ojú ẹsẹ̀ ló withdraw kéèsì, ó ní ọ̀rẹ́ wa tí mo kọlu mo gbà pé mo jẹ̀bi, já lọ lé ká lọ sẹ́tù rẹ̀, n tí ń bà fún ọ màá fún ẹ. èló lọ fẹ́ gbà, mọ̀jà àròjọ́ dákun, mọ̀jà àròjọ́, aláàgbọ̀dọ̀ rojọ́, ọmọ ìyá ni wá, èló ló fẹ́ gbà, toró ti mọ̀ pé ẹni tó ń fún ẹyin láǹtà rẹ̀ ládájọ́. àwa ariwo ẹ̀ àtúntètè píìkì fàkìbálì máa àádìrọ̀ máa ń yá tí kà mọ́ tẹ́dìrà. ìbára ìdàkà fi máa kọ̀dà ó fàjàrọ̀. ìbára ìdàkà fi máa kọ̀dà ó fàjàrọ̀. àwa tá a kojú ogun nígbà tí ń bú bàbá mi, my greatest mentor, bàbá mi mudirul markaz Sheikh Habibullah Adam Abdullah Al-Alori Habibullah wàrà, nígbà tí ń bú bàbá, gbogbo àwa tá a jáde àwa yẹn ni mo mọ̀ lọ́kùnrin. ọ̀kan lọ́mọ ń bẹ́ńbẹ́ Adébáre, ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, bàbá ń Bàrígà ń bẹ́ńbẹ́, pírẹ́sídẹ̀ntì gbogbogbò Ìlọrin. kódà Ustaz Adégúnwà ó wà ń bẹ̀, àtàwọn míì tá a jọ ọ̀rọ̀ jáde, àfa oníkùránì, àfa ní ìkáyé, gbogbo àwọn yẹn tó bá jẹ́ páwọn náà ń sọ̀rọ̀ lónìí, ọmọ bàbá Lágége, Sheikh Jackman nílùú Ìlọrin, tó bá jẹ́ pé gbogbo àwọn wọ̀nyí ni wọ́n ń sọ̀rọ̀ lónìí, á lò tọ́ bẹ́ẹ̀, torí ń jọ tí ẹni tó pèrè mùsùlùmí dánwò, tó pèrè láàfáà tó dánwò, wọ́n jáde tì, ẹ̀tì majority ẹ̀yìn èèyàn yìí ò jáde tẹ́lẹ̀. kódà ó fi dórí bàbá agbára omi, àwọn náà jáde nígbà yẹn. gbogbo àwọn wọ̀nyẹn, ẹ̀yin yìí ẹ wá rí wá sí Àyìndé lẹ wá bẹ̀rẹ̀ sí sẹ́ ìpè, ibo láti kásá ìpè yìí. ibi tí máa ń sọ ti pẹ́ pé ta lẹ́ni tó sọ fún yín pé kẹ́ ẹ búyàn, kẹ́ ẹ àtáàkì èèyàn, kẹ́ ẹ ṣépè fún yàn, ni wọ́n fi mọ̀ yín lẹ́ni tí ń sọ òdodo. látọjọ́ pé o ti ń ṣe wá sí, ẹ̀yin tẹ̀bẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì, ẹ bá mi share 10 times. látọjọ́ tí mo ti ń ṣe wá sí, ẹ mú wá sí mi kan jáde bí mo ti bú ẹnìkan straight tàbí mo ṣépè fún. Al-Qur'an ni wala tu'ti kulla halafin mahin, má ṣe tẹ̀lé halafi, ẹni tí ma ṣépè tí ọmọ búra, tí ọmọ ṣépè láwọn èèyàn, wàláì ó sórí bú ni, wàláì ó ṣe kíní kan ni, mahini ẹni yẹ̀yẹ́, ó tó ló ń bá dáadáa lè kàṣẹ ní kí n mọ́tú yòókù délẹ̀. tálájọ níbi ká máa ṣépè lé àwọn èèyàn, tá a bá ti rí nǹkan tí ń bí wa nú báyìí, a wá sọ̀rọ̀ àwa gangan náà láwọn wá ṣépè. wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawnan wa idha khatabahum ja'iluna qalu salaman walladhina yabituna li rabbihim sujadan wa qiyaman. Al-Qur'an ni wa ibadur rahman, àwọn ẹrú èmi Ọlọ́run ọba oníkẹ́ tí mo recognize, alladhina yamshuna ala al-ardi hawnan, àwọn tí wọ́n rìn lọ lórí ilẹ̀ bí ìgbà tí wọn ò jẹ́ nǹkan kan, ayé ọmọ pè wọ́n ní nǹkan, àwọn ọmọ gbára pamọ́. táwọn tí wọn ò kéwú, tí wọn ò mọ̀ nípa Ọlọ́run, tí ẹ bá sọ̀rọ̀ sí wọn, qalu salama, wọn ni àlàáfíà Ọlọ́run kó máa bá yín o, kò yé ni, àlàáfíà Ọlọ́run kó máa bá yín o, kò yé ni, ní tí wọ́n wí nìyẹn. Laqad kana lakum fi rasulillahi uswatun hasana. ẹni tó dá ọjọ́ méje, tó ní láàrin ọjọ́ méje, tó bá ẹ̀dá kò bí ọjọ́ méje yẹn bá kọjá tí nǹkan kan ò ṣe ń kọ́ báyìí. àwọn bàbá wa tí wọ́n sọ̀rọ̀ láyé dọ́hùn, tí wọ́n ṣe bẹ́ẹ̀, àwọn jura wọn lẹ̀ fọ́lọ̀ ni, wọn wá mọ́tò, wọn wálé, wọn wá aṣọ, wọn wá kánjá nǹkan kan nú ayé ju pé kọ́lọ̀ ń sáyọ̀nù sáwọn. sáwọn bàbá yìí ló wá fi èmi àti ẹwé, èmi gun Prado, mo tún wá mọ́tò mi, mo tún wá mọ́tò mi, ń bẹ nínú wa tó ní mọ́tò mẹ́jọ, ń bẹ nínú wa tí ń pààrọ̀ aṣọ 4 lójú lóòjọ́. àwọn bàbá yìí ó gbà wẹ̀ kólẹ̀ ọdún ni, bí sẹ̀rí àṣẹ wọ́ọ̀nù wọn pé ẹ gbọ́dọ̀ gbà wẹ̀ kólẹ̀ ọdún, wọ́n pa á, wọ́n làwọn da àwọn fi dájọ́ síwájú Ọlọ́run. ẹni tó jáde tí ń ṣépè, ẹ dákun kí ló dé tọrọ káyín la nílùú kan ju gbogbo ìlú yòókù lọ báyìí torí Ọlọ́run. bàbá wa tó yẹ ká ẹgbèjà wọn níjọ́sí ẹ jáde ẹgbèjà náà. gbogbo ọjọ́ táwa ń lọ kóòtù tá ń pò yí kóòtù, àárín yìí ń bẹnu yín títún gbowó lọ́wọ́ ọmọkùnrin yìí nígbà yẹn.
títún lọ yọ gba owó lọ́wọ́ ẹ̀ nígbà yẹn àárí yín nígbà yẹn àárí yín. Ó ṣe wá jẹ́ pé nísìn ọ̀rọ̀ tó yẹ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú ẹ̀dẹ̀ wá mú lógò ganu sí ẹ fi tẹ̀ á la ọmọ olórin tí ń bẹ́ òkè yẹn ẹ̀gbórin tọkọ fún yín ni ìfẹ́ kọrin yẹn kí n má ba popularize ẹ̀ ó tiẹ̀ ti popular tẹ́lẹ̀ òun náà tún fa tiẹ̀ yọ jáde ẹ̀yin lẹ fà á ń bára yín dákà fi fíìmù kọ́là ó fàjàrọ̀ ń bára yín dákà fíìmù kọ́là ó fàjàrọ̀. bí mo ṣe kìlọ̀ fún wa lọ́jọ́ síre lórí ọ̀rọ̀ Davido tí wọ́n lọ́nà ọkọrin ọlọ́nà mosque tí gbogbo wọn jáde tí wọ́n ń ṣépè wọ́n ń ya gbogbo pósítà rẹ̀ mo kìlọ̀ ń jẹ́ mo ní this is not the best way to correct someone. Ẹni yóò ní lísìn sí yóò believe pé ètò òun ni let him see the reason tí ò fi yẹ kó ṣe tó ṣe yìí. Ẹ dákun sọ ní kí wọ́n má gbórin Davido mọ́dọ̀ ní àárọ̀ yìí ẹ̀yin gbáǹkó tó lọ rẹrun pléènì mi lẹ́ni tó yẹ kẹ́ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sùúrù explain fún kó realize mistake ẹ̀ kó náà wá ní ẹ fún mi nílẹ̀ kan kí n bá yín kọ́ mọ́sálásí. Wọ́n á sọ fún yín pé ìpìlẹ̀ àwọn tó bí Davido mùsùlùmí gbogbo wọn ni. Kí ló dé tí gbogbo wọn kò ní ìsìláàmù lẹ́ẹ̀kan náà? Kí ló dé tí wàhálà le kankan báyìí? À ń bá eléyìí jà à ń bá tọ̀hún jà àwa gángan tó wá sẹ́tù láàrin ara wa. Ìbára yín dákà fi fíìmù kọ́là ó fàjàrọ̀ ìbára yín dákà fíìmù kọ́là ó fàjàrọ̀. Let's always try to show the radiant part of Islam. We need to show the beauty aspect of Islam. Let's showcase the beauty aspect of Islam instead of all these ugly incidents and utterances. Allah. Ẹ jẹ́ gbé ẹwà Islam jáde tí ó wu àwọn míì tí Islam ó fi wù wọ́n. Kì í ṣe èpè, kì í ṣe àti ìlérí asán tẹ́lòmí ò lè mú fún kúrò lójú kan náà tó wà. Tí ó sì mọ̀ pé òun pàṣẹ fún sánmà. Ẹ jẹ́ àsìkò yìí àsìkò tá a gbọ́dọ̀ fi ẹwà Islam tá a gbọ́dọ̀ fi hàn ní. Laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju wal yawmal akhir wa dhakara Allah kathiran. Laqad kana lakum fi rasulillahi ó ti wà fún yín lára Ànábì wa Muhammad uswatun hasana, a good example, worthy of emulation, worthy of copying. A good example is there for you in the Holy Prophet Muhammad sallallahu alayhi wa sallam. Àpèjúwe tó ga jù ó ti wà lára ànábì fún yín. Ọjọ́ wo la tó fẹ́ jọ ànábì? Tí wọ́n bá ń pè yàn ń ṣe súnà ẹni tí ń kọ́pì bá ànábì ṣe ń sáyé ni. Ẹ mú èèyàn méjì kan jáde tá ànábì ṣépè fún. Abu Lahab ṣépè fún ànábì Ọlọ́run ló bá dá èsì padà ló fa tàbátì àdá. Ọmọ màjẹ́ káwọn èèyàn ọmọ yẹ̀yẹ́ tàbátì àdá tẹ̀ ń pariwo yìí. Ẹ̀yin tẹ̀ ń pariwo ẹ̀sẹ̀ nínú àkàlẹ́ ẹ̀ lọ́wọ́ ṣe ṣiṣẹ́ ẹ̀sá. Igi mélòó lẹ ti fi dá? Wọ́n ń fún ìsìláàmù lápè báyìí kí lẹ́rí fi dánwò. Àwọn olóṣèlú ń dà wá láàmú lọ́tọ̀ lọ́sì mélòó lẹ́rí nǹkan kan ṣe lórí ẹ̀. Ìsìláàmù ojú tẹ̀ fi ń wo àwọn àfáà láyé ẹjọ́ nǹkan ni wọ́n fi ń wò wá ń sìn o. Ẹ má gbàgbé pé arákùnrin kan ti wá àtàkà orúmọ àwọn àfáà táwọn tí wọ́n ṣe mùsùlùmí tí ń wò pé sọ àwọn àfáà òjò báyìí náà lọ tí wọ́n ò sì mọ̀ wípé òwe Yorùbá ní ọmọdé búroko bojú wẹ̀yìn òjọ́ kọ́ ní mú ni o nínú òwe Yorùbá ó lè má jẹ́ ti Islam. Kẹ́ni tí mo sọ débẹ̀ ibo la kọ́pì ànábì dé. Gbogbo ẹni tó jáde tí ń ṣépè tí ń bèébú ẹ wá wọn tó ṣẹlẹ̀ sànábì o. Òun la sì sọ pé a fẹ́ kọ́pì òun la sọ pé a fẹ́ jọ. Ànábì sá lọ sí Taif nígbà tí wọ́n fara nílùú Mẹ́kà ó wá sá lọ sí Taif ó rò pé wọ́n á gbà òun sílẹ̀ wọ́n á fóun nílé wọ́n á fóun ní asylum kí Islam ó lè gòkè kó tó débẹ̀ àwọn fámìlì ẹ̀ ìran Kùráìṣì ní Mẹ́kà wọ́n ti rán àwọn èèyàn tí wọ́n ti gẹṣin síwájú ẹ̀ lọ sọ́dọ̀ ọba rẹ̀ wọ́n ti lọ dínà mọ́ wọ́n ṣe ìbàjẹ́ tó pọ̀. Ànábì débẹ̀ wọn àjọ farabalẹ̀ òkúta ni wọ́n fi sìn jáde
wọ́n ń sọ lóko bí ìgbà tí ń sọ olè lóko ni. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní lé ńgbà tí wọ́n rí pápá àwọn òka láti bá òkú ń bá ànábì bẹ̀ táwọn tí ẹsẹ̀ wọn ò bá wọ́n wá di ajá lé ànábì sáré jànàjànà ara òkú tí wọ́n sọ mọ́ ànábì ọba níwájú orí ẹ̀jẹ̀ bo gbogbo ojú ẹ̀. sallallahu alayhi wa sallam. nígbà tí ànábì wá dé bọ́dà ló wá ṣàdúrà mọ́ lè gbàgbé táwọn mùsùlùmí ń lòdò ní àárọ̀ yìí láti fi gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run. ànábì wa ní Allahumma ilayka asku dafa quwwati wa qilata hillati wa awani ala nas anta rabbi wa anta rabbul mustad'afin ila man takiluni ila ba'idi yatajamuni amu ila aduwwi malaktahu amri. ànábì ní Ọlọ́run mi ò ilayka asku dafa quwwati kànábì ò tó wí bẹ́ẹ̀ abala kọ sílẹ̀ pé Jìbìrìlù sọ̀kalẹ̀ wá látòkè sánmà ó là nábì ìwọ làwọn èèyàn fòkò bá ojú ẹ̀ jẹ́ báyìí pàṣẹ fún mi ilẹ̀ Táíf kí n sọ bẹ̀dẹ́rú. Ọlọ́run mi ní kí o pàṣẹ tó bá jẹ́ pé n tó fẹ́ nìyẹn máa sọ ìlú yẹn dẹ́rú láàrin a seconds àti ewúrẹ́ àti èèyàn àti kòkòrò ọbẹ̀ kò ní jẹ́ nǹkan mọ́ láyé. níta nábì sọ fún Jìbìrìlù ni pé mi ò bẹ̀ ọ́ níṣẹ́. ànábì wá dojú kan lóhùn pé Ọlọ́run ìwọ ló gbé Jìbìrìlù dìde pé kó wá pè mí níjà. Allahumma adi qaumi fa innahum la ya'lamun. Ọlọ́run bá mi fọ̀nà mọ́ àwọn ọ̀ràn yìí wọ́n mọ̀ pé mi lànábì wọn ni tí wọ́n bá mọ̀ ni wọ́n ní sọ mí lóko. ìrẹ́ Jìbìrìlù tí n bá ní kó pa wọ́n rẹ́ ń sìn wọ́n parẹ́ tọmọtọmọ àti ìran tí ń bọ̀ lẹ́yìn ni táwọn ò bá ṣe tèmi lẹ́nìí àwọn àrọ́mọdọ́mọ wọn lè padà wá ṣe tèmi. sallallahu alayhi wa sallam. ìlú Tákìf òun ló wá di ìlú Islam lẹ́nìí ọ̀kan nínú state tó wà London Saudi Arabia ni. Ànábì wa ní Allahumma ilayka asku dafa quwwati Ọlọ́run mo pariwo wá sọ́dọ̀ rẹ̀ ọ̀lẹ ni mí Ọlọ́run wá ní alanas wàkílàtà ìlàtì bí bó ṣe jẹ́ pé mi ò ní plan mi ò lọ́gbọ́n mi ò lété mo pariwo rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ bó ṣe jẹ́ pé mo wà nú ẹni tó yẹpẹrẹ jù láyé mi yẹpẹrẹ ní ẹ̀ńdà òkò bò mí iṣẹ́ rẹ̀ náà mo jẹ́ débẹ̀ mo pariwo rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ Ọlọ́run wá ní anta rabbi wa anta rabbul mustad'afin ìwọ lọ́lọ́run mi ilẹ̀ lọ́ba àwọn tó bá jẹ́ ọ̀lẹ́bí irú mi báyìí ila man takiluni ibo ló tún fẹ́ lé mi lọ́ba Ọlọ́run ila ba'idi yatajamuni sáwọn tí wọ́n jìnnà sí mi tí wọ́n fẹ́ pa èmi àti gbogbo mùsùlùmí ló tún fẹ́ lé mi lọ́ba ni amú ila aduwwin malaktahu amri àbáwọn ọ̀tá mi tí wọ́n fojú hàn lọ́ fẹ́ kí wọ́n máa control ayé mi. Ànábì wá ṣàdúrà yẹn ó wá parí ẹ̀ síbi pé wọ́n lásìkò ubali in lam takun bi ghadabun alayya tí ní Ọlọ́run ọba ti bínú sí mi èmi ò kíá ọ̀rọ̀ mi dọwọ́ rẹ̀ Ọlọ́run títí tó fi yọnu. wáyé ní a'udhu bi nuri wajhika alladhi ashraqat bihi dhulumat ìmọ́lẹ̀ ojú ẹ̀ tí ó tàn yàrá sọ́kùnkùn tí ó sì dìmọ́lẹ̀ ni mo fi bẹ̀. wasalla bi amru dunya wal akhirah ìmọ́lẹ̀ ojú ẹ̀ tó máa ń tún ọ̀rọ̀ ẹ̀dá ṣe láyé àtọ̀run ni mo fi bẹ̀. má jẹ́ kí n rí bínú rẹ̀ má jẹ́ n rí dààmú dààbò èyí tí wọ́n ṣe yìí kéré ìbínú rí Ọlọ́run lọ́ga jù ń sánmà má jẹ́ n rí bínú rí Ọlọ́run. Ànábì rí Ọlọ́run ní kàkẹ́ pẹ̀lú àdúrà tómi ẹkún ó wá padà sí Mákà òun ló fi yọ padà sí Mákà mọ́júmọ́ ọjọ́ kejì lọ́lọ́run rán Jìbìrìlù sí pé lọ́ọ́ gbé wá ìrìn àjò tẹ́nìkan ò rìn rí láyé kọ́ wá rìn kọ́ wá rí èmi Ọlọ́run ọba ní sáàtì ọ̀la kọ́ wá sálámọ̀ sẹ́mi Ọlọ́run lókè sánmà ìrìn àjò tó jẹ́ pé tẹ́ ẹ bá gbẹ́rùn pléènì dání lẹ́yìn 5,000 years lẹ́ẹ̀tọ́ kan ibẹ̀ Ànábì lọ ọbẹ̀ láàrin alẹ́ sàárọ̀ ó dẹ̀ mú gbogbo ìròyìn wá tí sáyẹ̀nsì ò dẹ̀ lè proof ẹ̀ rọ́ǹgì pé n tó sọ pé ń bẹ ń sánmà kọ̀ọ̀kan ò sí bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. n ti ń jẹ́ àwọn àfáànù ẹni tá a láàjọ nù ẹni tí wọ́n kàn lóko tí wọ́n ṣe gbogbo ẹbí ìdánu sí ni wọ́n wí làwọn ń ṣépè rẹpẹtẹ tó báyìí là ń fọmọ rẹ̀ ṣépè là ń fìyàwó rẹ̀ ṣépè ṣé ká tó lùzì òun náà ṣé Islam ara rẹ̀ tí ì pé tẹ́lẹ̀ tẹ́ tó wá fẹ́ tì sí ibi kejì ẹ fura pé à ń lùzì ọ̀pọ̀lọpọ̀. mo gbọ́ prógráàmù bàbá takú ti Jésù ẹ kú làákàì bẹ́ẹ̀ tí prógráàmù yẹn gbomijé lójú mi bí ó ṣe jẹ́ pé olórí ẹlẹ́sìn Christianity
ní ò ní làákàì báyìí tí ó mọ̀ sí wa létí pẹ̀yìn mùsùlùmí ẹ fura n tí ń ṣe yín yìí kì í ṣe lásán ẹ̀yin mùsùlùmí ẹ fura àwọn èèyàn ń ya kó nú ẹ̀sìn yín bàbá takú ti Jésù ẹ̀yin máa padà sí ibi Ọlọ́run bá mi dúró tì yín aṣọ agbára yín ò ní dọ̀lẹ́ níwọ̀n gbà tẹ́ni tí kì í ṣe lẹ́sìn èèyàn bá ń kàánú ẹ̀sìn èèyàn ó yẹ kéèyàn ó ṣí ọpọlọ sílẹ̀ pé a ti ń ṣe mistake àwa nìkan kọ́ là ń bẹ láyé àwa nìkan kọ́ lẹ́lẹ́sìn tí ń bẹ nílẹ̀ Yorùbá kí ló dé tó le tó báyìí à ń bára wa jà à ń bẹ́lẹ́sìn míì jà bẹ́ẹ̀ nìkan bá ṣe mistake kékeré báyìí instead tá a fi daṣọ bò ó ṣe é lérò pé gbogbo táwọn àfáà ń ṣe ganuology wọn ò níṣẹ́ lọ́wọ́ ṣe é lérò pé kò sí rẹ̀ nu Christianity wọ́n ń daṣọ bò nǹkan wọn ni sí ò sí rẹ̀ nu traditionalist ni wọ́n ń daṣọ bò nǹkan wọn ni wèrè dùn ún wò kò ṣe é bí lọ́mọ ni àwọn ń daṣọ bò tiwọn wọ́n dẹ̀ ń bẹ́yìn ìfẹ́ tí yín síta àdẹ̀rọ̀mú káwò wípé tẹkùlù lillahi madha iná tẹ̀lé kọ́ tẹkùlù lillahi madha iná tẹ̀lé kọ́. ṣàgẹ́lì tẹ̀nà fún sákàfì mọ́ látọ̀tù dìríkù tẹkùlù lillahi madha iná tẹ̀lé kọ́ tẹkùlù lillahi madha iná tẹ̀lé kọ́. ẹ wá rí i ní parí gbogbo ẹ̀yin àfáà mo bẹ̀ yín pẹ̀lú orúkọ Ọlọ́run ẹ dákun ẹ ṣe sùúrù ẹ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ ó di nǹkan tí wọ́n ti fi ń bú Islam wọ́n ti fi ń yẹpẹrẹ Islam mo fọlọ́ ń bẹ̀ yín ẹ gbàgbé ọ̀rọ̀ K1 the ultimate ọwọ́ n tó sọ jáde tèmi gbọ́ yẹn ẹ dákun ẹ kà á kún pé ó ti sọ pé òun sọ́ọ̀rì ó ṣe sọ́ọ̀rì kò ṣe sọ́ọ̀rì ẹ fi yókù lẹ̀ fọlọ́ tó bá possible ẹ̀yàn delegate kan náà bá kó lè mọ̀ yí pé ẹ̀ tí òun dànù n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tọ́rọ̀ yìí fi wáyé kí ló fẹ́ gan-an ẹ mọ̀ bóyá òun gangan ní pọ́blẹ́mù tarẹ̀ tó need attention yín tó yẹ ká ìràn lọ́wọ́ you don't know ìpìlẹ̀ tó wà fi ń kún tara tiẹ̀ lánìí nǹkan kan ò lè níwò ẹ̀sìn kò sẹ́ni tó ní gbogbo nǹkan tán láyé á ní nǹkan tí ń trọ́bù òun náà lásán ẹ lérò pé wọ́n aggressive níjọ́ ìnáwó yẹn ni nǹkan kan ń ṣẹlẹ̀ tóun náà ò lè sọ fẹ́ nìkan ni bẹ́ẹ̀ àfa àbákúra yín lọ bàtẹ̀ bí ó ṣeé ṣe kó sọ fún yín bàbá wa kílẹ̀ Ìjẹ̀bú bàbá wa ìmáàmù wa kílẹ̀ Ìjẹ̀bú iṣẹ́ tẹ̀ ń ṣe bọ̀ látẹ̀yìn ni Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. mo mọ nǹkan mẹ́rin mọ K1 èèyàn líle ní K1 ó bìlífù nínú brain ẹ̀ púpọ̀ jù adley ló fi máa ń trust ẹlòmíì K1 fẹ́ràn owó gan bí ọmọ Ìjẹ̀bú ẹ̀yin Ìjẹ̀bú ẹ má bínú o bọ́mọ Ìjẹ̀bú ṣe fẹ́ràn owó buhaya ó ní nǹkan tọ́lọ̀ fi dá ìlú kọ̀ọ̀kan Ìjẹ̀bú mo tọrọ àforíjì o torí mo tún bá lu yín ní Ramadan àmọ́ K1 fẹ́ràn owó pọ̀ bó dẹ̀ ṣe dáa kéèyàn fẹ́ràn owó náà nìyẹn bẹ́ẹ̀ kéèyàn fẹ́ràn owó kó tó máa ná ńlọ dáa K1 ó wà highly principled nítorí bá lóun ó ṣe ni ó ṣe tí ọba ní ṣe ẹ̀ létí o ẹ̀ lè fọ́ọ̀sì ẹ̀ o nítorí bá fẹ́ ṣe ni ó ṣe ẹni tí ó bá change decision yẹn yóò mú wálẹ̀ ní o ẹni tí bá ń súnmọ́ K1 nítorí kó lè rówó gbà lọ́wọ́ ẹ̀ Ọlọ́run má di ọ̀rá síbẹ̀ o ó bẹ Ọlọ́run kọ́ran ọ sí ni tọ́lọ́run bá rán K1 síyàn ó lérò pé ó jẹ́ kú mi tó jápọ́ ló bá jẹ́ pọ́ lọ́run ló ràn sí ọ bẹ́ẹ̀ tó bá kàràn owó báwọn èèyàn wa bí wọ́n ṣe máa fọwọ́ di owó ọmọ nípa ìdí ẹ̀ kọ́lọ̀ mọ́ ti ṣubú ni kọ́lọ̀ wọn tún bá wa fà sókè jù bẹ́ẹ̀ lọ kọ́lọ̀ wọn ajá wọn máa lọ yanjú tó nǹkan lọ lójú ẹ̀mí ẹ̀ kọ́lọ̀ mọ́ payàwó ẹ̀ kọ́lọ̀ mọ́ bà bísínẹ̀sì ẹ̀ jẹ́ mọ́ ti K1 ṣubú Ọlọ́run mọ́ fi sẹ̀sìn mọ́ yẹ̀yẹ́ ẹ̀ kò sẹ́ni tó dáa tán láyé àwọn tèmi lè sọ nípa K1 ní tó bá ti wá nírú wọn tó bá fẹ́ kẹ́ ẹja má béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ má dé expect anything Ọlọ́run ní kó sọ fún kó ràn sí ẹ bọ́lọ́run bá rán K1 sí ẹ ó lérò pé o gbé oògùn fún jẹni níbi tí ọmọ tí máa ń ran àwọn èèyàn lọ́wọ́ dé ẹni Ọlọ́run bá rán sí ẹni Ọlọ́run bá sì rán sí ni
bàbá ti wá nírú èèyàn bẹ́yẹn ẹ mọ ọgbọ́n tẹ́ fi mọ́ mú wálẹ̀. Gbogbo ọmọ ò lè rí bákan náà, gbogbo ẹ̀dá ò lè rí bákan náà. Pàápàá jùlọ mọ̀mọ́ tó bí lọ́jáde láyé. K1 the ultimate, ẹ fura, ẹ tó kún fàdúrà dáadáa. N tó ń ṣẹlẹ̀ tẹ̀léra wọn yìí, ọ̀kan nù nǹkan mẹ́rin ni. Ó possible kó jẹ́ pé progress kan bọ̀ lọ́lọ́ nǹkan tí àwọn nǹkan yẹn síwájú. Khasa inú limina ní alákọ̀ náà tẹ̀lé limi àní. Àwọn orin ńlá kan ń bẹ tó jẹ́ pé problem mọ̀ síwájú ẹ̀. Ìkejì, ó possible kó jẹ́ pé ti sẹ́lọ̀ níbì kan. Tọ́lọ́ nǹkan ń wò pé ẹ jẹ́ kí n fún ní wọ́nì. Ìkẹta, ó ṣeéṣe kó jẹ́ pé màmá tó bí yẹn ni Ọlọ́run ni. Ẹni tọ́lọ́run gbà lẹ́rú ni. Kíkúrò láyé ẹ̀ lọ́lọ́run kan fẹ́ kẹ́ ẹ mọ̀ pé irin ńlá kan jákò lára yín. Ó lè jẹ́ pé ní gbogbo nǹkan yẹn fi tẹ̀léra wọn. Tó bá wá rí bẹ́ẹ̀, ẹ kún fàdúrà. Yorùbá máa ń pòwe. Wọ́n ní èṣù òsè kókò. Ẹ̀rù orí ẹ̀ lè sún ṣe. Ìkókò àtajá ni wọ́n jọjọ́ rẹ̀. Kìnìún tó jọ̀gá wọn. Ó wá lóun fẹ́ kọ́lé nínú òwe àlọ́ ilẹ̀ Yorùbá. Ó ní kan lọ já koríko wá tó wọn àfi kọ́lé. Ajá dẹ̀ ti ṣe kìnìún tẹ́lẹ̀. Ó mọ̀ pé tó bá rí òun yọ pa òun jẹ. Ó wá lọ bá ìkókò. Ọ̀rẹ́ mi ràn mí lọ́wọ́. Tí n bá já koríko lọ, ọ̀ràn di méjì. Ó ní kò ṣe nǹkan kan, lọ já koríko tiẹ̀ àti tèmi kó o kó jọ. Àjọ máa wá rù lọ sílé kìnìún. Tó bá kù díẹ̀ tá a máa débẹ̀ nínú òwe àlọ́ ilẹ̀ Yorùbá, not reality, bẹ̀ tó kọ́yàn lẹ́kọ̀ọ́. Tó bá kù díẹ̀ tá a máa dé ilé kìnìún, koríko tiẹ̀ àti tèmi, èmi ò gbèrú. Ìwà wa kó sínú koríko yẹn, kò ní mọ̀. Tí n bá ti débẹ̀ tẹ́mi bá ti sọ koríko yẹn sílẹ̀ gbàá báyìí, koríko tèmi ni. Kí n tó sọ pé koríko tajá nì, ìwọ bẹ́ jáde nu koríko yóò ti mọ̀ pé koríko ti ẹnì kejì. Tó bá bí mi léèrè máa ní mi ìmọ̀ bó ṣe débi koríko tèmi, ìwọ̀nba ló lè halẹ̀ mímì ìkókò mọ́. Wọ́n bá jọ agree, wọ́n bá déwájú kìnìún búramúramọ̀ ó kí wọn káàbọ̀, ẹ̀rù bà ajá nínú koríko, ajá bá ṣèkì bọ́dì. Kìnìún ní ìkókò, èṣù ń ṣe é o. Iwájú mi náà lọ wà ní koríko rẹ̀ tó ń rí mi fi ní ṣèkì. Ẹ̀rù orí ẹ̀ ń ṣèkì kìnìún ìkókò wá dá lóhùn nínú òwe Yorùbá. Ó ní èṣù òsè kókò kìnìún ọba o. Ẹ̀rù orí rẹ̀ lèṣù ń ṣe. Ẹ̀rù tí ń bẹ lórí. Ó dàbẹ́ ni pé èṣù ń ṣe. Èṣù òsè kókò. Ẹ̀rù orí ẹ̀ lèṣù ń ṣe o. K1 the ultimate. Ẹ ní ṣubú. Ẹ ní jayé wẹ̀yìn. Ẹ ní dẹni àná. Ẹ ní dẹni wọ́n mọ̀ tọrọ oúnjẹ fún lábáríkà Al-Qur'an. Ẹ lọ mú Islam yín lọ́kùnkúndùn. Bẹ́ẹ̀ ṣe súnmọ́ Ọlọ́run láti pilẹ̀ káwa ti mọ̀ yín, ẹ tún súnmọ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Ẹ má torí nǹkan kan tó ṣẹlẹ̀ kẹ́ wá lẹ́sùn sẹ́yìn fún Islam. Ọlọ́run lẹ́sìn kì í sàwọn àfáà o. Èmi ò rojọ́ tèmi níwájú Ọlọ́run. Ẹ̀yin náà ó jẹjọ́ tiyín níwájú Ọlọ́run. Àwọn àfáà náà ó jẹjọ́ tiwọn níwájú Ọlọ́run. Ọmọ akẹ́wọ́ gbàrú wí tó. Mo ní kí ẹ má ṣe ká nítorí pé rere lÓlúwa fi san rere. Ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la. Ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀lá àyàfó Olúwa. Ẹni fẹ́ra lé ẹ bá lé sí Akéwùgbà Gold lò pọ̀. A ní thousands of acres of land ní gbogbo ilẹ̀ Yorùbá, especially along Ibadan Lagos expressway, along Ibadan Ìṣẹ̀yìn road. À ń ṣe promo lọ́wọ́ lórí àwọn ilẹ̀ wa. A máa retí yín. Ájì 2025 ẹ tẹ̀lé lé sí Akéwùgbà Gold. Àwọn èèyàn ti sanwó rẹpẹtẹ. Ájì 2025. Umura Ramadan kò ní pẹ́ tá a fi close ẹ̀. Mo ti ń kìlọ̀ fáwọn èèyàn ti pẹ́ pé kán tètè wọ́nà wá sanwó kán lè gba visa. Wọ́n á stop visa Ramadan kí Ramadan tó dé. Ẹ sanwó sílé iṣẹ́ wa. Ẹ gbádùn Umura yín dọ́ba. Àjọ lọ náà ni pẹ̀lú ìyọ̀dà Ọlọ́run. Bákan náà ẹni ń wọ́pọ̀ ẹni ń wáyà a text message 00578188180. Ìlú òyìnbó lẹ́wà ní, ilẹ̀ Lárúbáwá ní, ilẹ̀ Chinese ní, ilẹ̀ Russia ní, Áfíríkà ni, Nàìjíríà ni, kò síbi tá à ní obìnrin àtọkùnrin sí. Àti Mùsùlùmí àti Christian òun là ń ṣe é fún. Bẹ́ẹ̀ tí Mùsùlùmí ó fẹ́ Mùsùlùmí, Christian ó fẹ́ Christian. A kì í dẹ̀sìn pọ̀ níbẹ̀.
0057818180 ẹ mọ ọmọ yín wálé ẹ̀kọ́ wa Royal Group of School àwọn ọmọ náà ó la àlùbáríkà ju àwa gan tá à ń kọ́ wọn lọ wọlá títóbi Al-Qur'an 00350666122 0057818180 ẹ bá wa tẹ̀lé péèjì yìí nítorí ìtọ́lọ́hùn a ṣẹ̀ṣẹ̀ open péèjì yìí ní Al-Wazir TV lórí Facebook àwọn péèjì wa tá ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn alágbára ọ̀dà katakítí ti dàgbà lọ́tún lọ́sì ẹ bá wa follow péèjì yìí wìtìwìtì ọlọ́run follow ẹ̀yin náà subhana rabbika rabbil izzati amma yasifun. Lovers all over the world lérò pé ẹ farabalẹ̀ wo fídíò láti ṣe bẹ̀rẹ̀ títí dé òpin tẹ́ ẹ bá farabalẹ̀ wò ẹ jẹ́ ká mọ opinion ti yín lọ́ndà comment section ṣé Alhaji Akeugba Gold nínú ọ̀rọ̀ wọn nínú gbogbo nǹkan tí wọ́n sọ ṣé wọn wà bias lójú ti yín so ẹ jẹ́ ká mọ̀ lọ́ndà comment section so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa oríṣiríṣi àwọn fídíòs láti post tó jẹ́ pé àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tó touch life tó kọ́yàn lọ́gbọ́n tó kọ́yàn lẹ́kọ̀ọ́ tó jẹ́ kí èèyàn mọ bí èèyàn sì lè máa gbégbèsè ayé gbogbo ẹ̀ ni ó wà lórí péjì wa so we love you all, thanks for watching.